ẹnìkan challenge mi nígbà tí mo padà sí Nàìjíríà ó wá lọ́rọ̀ kan tí ń jà rìnrìn ilẹ̀ afá yìí mọ̀kẹ́ sí ni a sì mọ̀ pé ẹni ìsọ́fù púpọ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè ǹjọ́ bá mú kálífà kan yanu sọ pé èèyàn lè dá màláíkà mo lọ́dà ó sì bẹ́tọ̀ mú táfà bá ní tọ́gbára lé ẹni ẹ wá fi mí kọ́ bí tí mo bìlọ́ǹgì sí tó sì ní fi mí kọ́ síbẹ̀ ń kémi mọ́ rura ó fi mí kọ́ lé àfá mi ó fi mí tàbùkù nulé yẹn ó rí tí gbogbo nǹkan tó tutù ọmọ gbóná nísìn mo á ní kí lórí ó ní àlùfáà yín lọ sọ wípé èèyàn lè dá màláíkà látara àbùkà mo ní màjásù ni wọ́n ń sọ ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mo á ní ọjà lọ kí n mú ẹ̀rìn díẹ̀ ó ní ọlọ́run ní khaliq mo ní tọ́ba án èyí wọn ń pè ní nisbatul ashiyai ila masdariha èyí dábàá fi jìsọ́dọ̀ èèyàn ó ní nisbatul ashiyai ila mazhariha masdaru yàtọ̀ sí mazharu ìpìlẹ̀ gbogbo ọ̀dọ̀ ọlọ́run ni ibi ọlọ́run bá ti fẹ́ kó jáde lọ́dọ̀ yẹn mo ní kílẹ̀ ní ìrẹ́pọ̀ ọlọ́run nìkan ládẹ́dá ó ní Allahu khaliqu kulli shay'in wa huwa ala kulli shay'in qadir mo nínú ọgọ́rùn lọ́gbà mo ní kí ló wá ṣẹlẹ̀ tí Ànábì Ìsá alayhi salatu wassalam tí ń sọ pé wa akhluqu lakum min at-tin ka hay'ati at-tayr akhluqu ló lò àfáà òun náà ní khaliqu lò a bá ń bẹ̀rẹ̀ pé ṣẹ́nu kùránì náà lọ́wà mo ní o tí láwẹ̀ wọ́n tí kùránì ò yí ọ ká tó sọ̀mọ̀ tó rọ̀ mọ́ kùránì usulul fiqh mbẹ́mbẹ́ usulul tafsiri mbẹ́mbẹ́ ilmu tafsiri mbẹ́mbẹ́ usulul tafsiri mbẹ́mbẹ́ qawaidu tafsiri mbẹ́mbẹ́ Ànábì Ìsá sọ pé wa akhluqu lakum èmi náà ó sì dá fún yín tani khaliqu nù ọ̀rọ̀ Ànábì Ìsá ó dé ní. Alhamdulillah adúpẹ́ fún Allahu subhanahu atọ́rọ̀kẹ́ àti gẹfà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ike Allahu azza wa jal atọ́rọ̀ ilé jẹta Allah kó ma bá wọn rálẹ̀ rẹ̀ kó sì ma bá wọn sọ̀hábà rẹ̀ ẹ̀yọ́ ma yawa nínú Islam lórí sunnah nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akẹrọ ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn ọmọ ya wọ́n ti ṣe ọ̀rọ̀ Abdulaziz Adéwọlú yìí pẹ̀lú mi gidigidi kan kálọ́ bẹ́ẹ̀ dábàá ní sanwó lẹ́sàn lórí oye báyìí so àwọn èèyàn dẹ̀ ń ṣe ẹ̀rẹ̀ káàkiri pàápàá jùlọ àwọn ọmọlẹ́yìn Habibullahi Adam Abdullahi Al-Ilory wọ́n ń ṣe ẹ̀rẹ̀ láti fẹ́ máa fẹ́ fi tí ẹni yìí sọ fi gbàstà láláì mọ̀ pé bàbá ńlá ìsọkúsọ àti ìwékúwé ní tẹ́ni yìí tí ń dá jáde kó lẹ́nu rẹ̀. ẹ máa nínú ẹ̀sìn wa nípa ẹni tí Habibullahi claim ipe òun lè dá màláìka tó wọ́n padà ń sọ pé ìmọ́lẹ̀ àsìkárù tó ń ṣe òun ní ń bí dídá màláìka oye báyìí so intẹni yìí fẹ́ try àti defend nìyẹn oye ìrẹ́ Abdulaziz Adéwọlú tí Habibu bá sọ pé àwọn ìmọ́lẹ̀ àsìkárù tó ń ṣe òun ní ń bí dídá màláìka ìbéèrè fún wa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ yòókù ni pé síwájú kálọ́ bẹ́ẹ̀ dà kó tó dá àwọn ọmọ ènìyàn tí wọ́n ń ṣe àsìkár ló ti dá àwọn màláìka látara ìmọ́lẹ̀ ṣé ìmọ́lẹ̀ àsìkárù tí àwọn ọmọ ènìyàn ò tí ì máa ṣe òun lọ́bẹ̀ ẹ̀dá wá dá àwọn màláìka látara rẹ̀ àbí àwọn ìmọ́lẹ̀ yẹn ló wá bí ìmọ́lẹ̀ tí wọ́n fi dá àwọn màláìka kalla Ànábì sallallahu sọ fún wa nínú hadithu yawa Aisha pé khuliqatil malaikatu min nur a dá àwọn màláìka látara ìmọ́lẹ̀ Allah bẹ̀ ẹ̀dá dá àwọn màláìka látara kíni látara ìmọ́lẹ̀ wo ṣé ìmọ́lẹ̀ àsìkárù tí Habibu ń sọ ni tó sì já sí pé kí Allah bẹ̀ ẹ̀dá tó dá Habibu ọ̀hún ti ń ṣe tó sọ pé òun ṣe àsìkárù ọ̀hún ló ti dá àwọn màláìka látara ìmọ́lẹ̀. Now ìrújú rẹ̀ tó fẹ́ kó kalẹ̀ á yanjú rẹ̀ inshallah al-azim. Allahu azza wa jal òun nìkan ló bá dẹ́dà nǹkan kan tún lè dẹ́dà àyàfi Allahu subhanahu wa ta'ala kúlé ta fi sọ bẹ́ẹ̀ Allah bẹ́ẹ̀ dá sọ ní Qur'an al-Karim ipe ala la'ul khalqu wal amru tabarakallahu rabbul alamin Allah sọ pé tẹ́tí kẹgbọ́ ìdẹ́dà àti ní àṣẹ lórí ìṣàmójútó gbogbo tí Allah bẹ́ẹ̀ dá tàlọ́ bẹ́ẹ̀ dá nìkan ní ṣe ẹnìkankan ò lè bá pín bẹ́ẹ̀ so kúlé ta fi tú sí báyìí ni pé àwọn àfóò ní tafsir wọ́n jẹ́ kó yé wa ipe tá a bá ti ń tó já sí wípé ó lẹ́tọ̀ọ́ ká gbé wá síwájú tá a bá ti sẹ́yìn oye yóò mọ̀ mú túmọ̀ pé ẹni tá a ti nǹkan yẹn lé lórí so òun nìkan yẹn ń bẹ fún so eléyìí á bá lọ́dọ̀ àwọn àfóò ní balaga níbi tí wọ́n bá ti ń tírètì nípa al-hasr wal-qasr oye so idha quddima ma haqquhu at-ta'khir aw ukhira ma haqquhu at-taqdim afada al-qasra so now ó wá ṣẹlẹ̀ níbi àyà yìí lahu tó wá lẹ́yìn alambiba yìí ń bẹ nípò kíni ń bẹ nípò khabar oye khabar tí wọ́n ṣe kíni tí wọ́n ti síwájú ni so al-khalqu tó wá lẹ́yìn rẹ̀ mubtada'un
مؤخر والأمر توالي الخلق بباي حرف العطف واسم معطوف مرفوع على ما قبله تنتما سويق الجملة تفيد القصر إذن الخلق لا لأحد إلا لله رب العالمين ويباين سين. طب باكنا الله بيرا صنع القرآن الكريم إبي هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه إبي àwọn ẹ̀dá Allah bá ẹ̀dá dáre in tí àwọn ẹni tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí Allah bá ẹ̀dá in tí wọ́n dá ẹ fi hàn mí kí n rí ẹ̀dá táwọn dá ẹ fi hàn wá kárí kò sí nítorí pé wọn ní kápá àti dẹ́dà. Allah bá ẹ̀dá sọ bákan náà pé walladhina yad'una min dunillahi la yakhluquna shay'an wa hum yukhlaqun. Àwọn ẹni táwọn kèfèrí ń jọ́sìn fún yàtọ̀ sí Allah bá ẹ̀dá àwọn òòṣà wọn àwọn tọ̀wàgìtù wọn à lè dá nǹkankan ẹ̀dá sì ni wọ́n Allah bá ẹ̀dá ṣe kíni Allah bá ẹ̀dá dá wọn. Eléyìí tahaddin látọ̀dọ̀ Allahu azza wa jal ipe ẹ fi in tí àwọn ẹni tẹ́ ń jọ́sìn fún tí wọ́n dá yàtọ̀ sí in tí Allah bá ẹ̀dá dá ẹ fi hàn Allah. In tí wọ́n mú jáde látara àìsí tí wọ́n sì jẹ́ kó máa bẹ kó máa sí ẹ fi hàn Allah kò sẹ́ni tó lè ṣe tí ẹ bá ṣe Allahu azza wa jal. Now àìmọ̀kan rẹ tó wá fẹ́ fi hàn tó rò pé bóyá kéwú ló fẹ́ ná lórúkọ majaz odó òsì nínú bí tí Allah bá ẹ̀dá ti ń sọ fún wa nípa annabi Isa alayhi salam tó sọ pé annabi Isa kílé tó fi wá sọ pé anni akhluqu lakum min at-tini ka hay'ati at-tayr ìpele tí annabi Isa fi sọ pé òun ó dá ẹyẹ annabi Isa ò sọ pé òun ó dá ẹyẹ kí ni tá annabi Isa sọ Allah bá ẹ̀dá sọ pé wa rasulan ila bani Isra'il ipe àṣẹ Isa ló jíṣẹ́ sí àwọn ọmọ Israel anni qad ji'tukum bi ayatin min rabbikum ipe kó máa sọ fáwọn ọmọ Israel pé ọmọ Israel ẹ bẹ́ gbọ́ mo ti mú ohun àmì ohun ìyanu mo ti mú wá bá yín látọ̀dọ̀ ọba tó dá mi tó sì rán mi sí yín kò ránra rẹ̀ Allah bá ẹ̀dá lóra ó wá sọ fún wa pé anni akhluqu lakum min at-tini ka hay'ati at-tayri fa anfukhu fihi fayakunu tayran bi idhnillah nínú ohun àmì àtohun ìyanu miracle tí mo mú wá látọ̀dọ̀ ọba tó rán mi sí yín ni pé ń dá fún yín nǹkan kan tí ó dàbí àwòrán ẹyẹ ẹ̀tún wá wo ẹ̀kọ́ annabi Isa ò tún wá sọ ipò òun ó dẹyẹ lam yakul Isa alayhi salam annahu yakhluqu at-tayra bal qala akhluqu lakum min at-tini ka hay'ati at-tayr ń dá nǹkan kan tó dà gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ fún yín kò tún wá sọ ipò òun ó dẹyẹ nítorí pé kí ni laysa al-khalqu ilayhi ìdẹ́dà kò sí fún annabi Isa alayhi salam Allah bá ẹ̀dá lónìí torí ẹ̀ ni annabi Isa kò sí lè ṣe kíni kò sí lè fi ìdẹ́yẹ ti sọ́dọ̀ ara rẹ̀ àmọ́ tó rọrùn ní kó yá sí pé kó mọ́dì nǹkankan tí ó máa jọ àwòrán ìkankan nú àwọn oríranran ẹyẹ Allah bá ẹ̀dá ti ṣe kíni Allah bá ẹ̀dá ti dá tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé annabi Isa ò ṣe kíni kò ní agbára ìdẹ́dà kò sí lè ever ni oye àmọ́ kí ni annabi Isa sọ gẹ́gẹ́ bí Allah bá ẹ̀dá ṣe sọ pé annabi Isa sọ pé fa anfukhu fihi fayakunu tayran bi idhnillah in wà fẹ́ atẹ́gùn sí yóò sì di ẹyẹ gangan pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala àṣẹ Allah bá ẹ̀dá ló ní agbára tí ó fi sọ àwòrán yẹn di ẹyẹ àmọ́ annabi Isa ò lè ṣe kíni kò lè sọ di ẹyẹ òun kàn lè mọ statue oye kó kàn máa jọ bí ẹyẹ àmọ́ kì í ṣe ẹyẹ. bákan náà nínú suratul Ma'idah Allah bá ẹ̀dá sọ bẹ́ẹ̀ pé wa idh takhluqu min at-tini ka hay'ati at-tayri bi idhni fatanfukhu fiha fatakunu tayran bi idhni ìrẹ́ annabi Isa rántí ìgbà tó yá sí pé òun dá nǹkan kan tó dà gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ tí wà annabi Isa tó wà fẹ́ atẹ́gùn sí tí ó wà di ẹyẹ pẹ̀lú yọ̀ǹda Allahu azza wa jal oye aya tó clear ni annabi Isa kò pàpè mọ́ra ipò òun dẹ́yẹ Allah bá ẹ̀dá náà kò sì fi ìdá ẹyẹ kò fi ti sọ́dọ̀ annabi Isa alayhi salam fún di eléyìí kílẹ̀mù tí Habibu ọ̀gá yín kílẹ̀mù pòun lè dá màláíkà bàbá ńlá kúfùrù ni orí burúkú kúfùrù ni tẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe tí Habibu wá sọ pé ìmọ́lẹ̀ àsìkárò tóun ṣe òun ní bí àwọn màláíkà ìbéèrè ta jù sí ẹ̀yẹ dáhùn rẹ̀ ká gbọ́ anáwọ̀ sọ́lámù sọ pé khuliqatil malaikatu min nur wọ́n dá àwọn màláíkà látara kíni látara ìmọ́lẹ̀ oye wa khuliqal jannu min marijin min nar wa khuliqa Adamu mimma usifa lakum oye láti ń Sahih Muslim àmọ́ ibi ta fẹ́ lò òun ní ti ìdẹ́dà àwọn kíni àwọn màláíkà yẹn
so ìmọ́lẹ̀ tá Allah bẹ́ẹ̀ sọ pé òun dáhùn màláíkà ń bẹ̀ yẹn ṣé ìmọ́lẹ̀ àsìkárù tí Habib ń kílèmù ni? So gbogbo ara sì mọ̀ pé ìdẹ́dà àwọn màláíkà ó gba wájú tàwọn ọmọ ènìyàn, so bẹ́ẹ̀ dẹ̀ ni ó gba wájú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kíni àwọn nǹkan tí Allah bẹ́ẹ̀ dáadáa. So ibo ni ìmọ́lẹ̀ àsìkárù Habib ọ̀hún wà lọ́jọ́ tí Allah bẹ́ẹ̀ ti dáhùn màláíkà látara ìmọ́lẹ̀? Then ẹlẹ́ẹ̀kejì àbí lastly, so Allah bẹ́ẹ̀ dá ìdáhùn màláíkà tó dáhùn màláíkà látara ìmọ́lẹ̀, kódà ìdá àwọn ọmọ ènìyàn tó dá wa látara ìpẹ̀, oye nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ghaibiyatu ni tó yá sí pé Allah bẹ́ẹ̀ dá tí ò bá fún wa ní ìròǹpa rẹ̀ a lè mọ̀ láyé. So qaida sì ni lọ́dọ̀ àwọn àfáà alákìídà ipe la majala lil aqli fil ghaibiyat. So ìlàkà ìwà yìí kò ní nǹkan kan tó fẹ́ ṣe nípa tó ní ṣe pẹ̀lú kọ̀kọ̀. So àfi tá bá rí nasu, tá bá rí ẹ̀rí látọ̀dọ̀ Allah bẹ́ẹ̀ dá àbí tánà sẹ́lẹ̀mù sọ fún wa pé báyìí nípa in tó ní ṣe pẹ̀lú kọ̀kọ̀ tá Allah bẹ́ẹ̀ dá fi hàn tó sì deliver rẹ̀ tó sì ṣàlàyé fún al-umma in tá mọ̀ ṣe kíni in tá mọ̀ nígbàgbọ́ nìyẹn nípa kíni nípa tó bá ní ṣe pẹ̀lú kọ̀kọ̀. So ibo ni Habib ti rí ẹ̀rí ipe ìmọ́lẹ̀ àsìkárù tó ń ṣe òun ni ìmọ́lẹ̀ tá Allah bẹ́ẹ̀ dá dáhùn màláíkà látara rẹ̀? Báwa ṣebí muhaddithu ni wọ́n pè á mọ̀ rí ti rẹ̀. So kéwú kan tí ó tó nǹkan kan tẹ́ka mọ̀ fi ṣe báyìí, alhamdulillah Allah bẹ́ẹ̀ dá ti ní káwọn èèyàn nájú tó kéwú ti ta ogun kan tẹ́kàn jókòó tẹ́tẹ́rẹ sí markazi yìí, tẹ́kàn jókòó lásán kẹ́kàn máa yin rédèrèdè máa yinra yín lórí òdo lórí jákujàku, kí Allah bẹ́ẹ̀ dá fọ́nà máa yín kó tọ́ yín sọ́nà.